pẹ́ kú délé báyìí òun náà ni mọ́ kẹ́yìn ẹ̀kú ewu ọmọ torí bẹ́ẹ̀ ló mú mi ṣèrántí bàbá mi tó dolóògbé lọ́jọ́ kẹwàá oṣù kẹta ọdún tí a lò tán yìí ìyẹn ọdún 2023 èyí já sí pọ́jọ́ kẹwàá oṣù kẹta ọdún 2024 ìlú yìí òun náà ni ó pé ọdún kan gẹ́rẹ́gẹ́ tó filẹ̀ ṣaṣọ bàbá mi Pa Michael Oladimeji Ogunleye bàbá JP. ká má gbàgbé pé àti kó àjẹlá yìí. àgùntàn aṣọ lo ọkùnrin pupa arẹwà ọkùnrin gbogbo rẹ̀ ti ṣe kíni báyìí gbogbo rẹ̀ ti di wẹ́ẹ̀lì torí wípé lédùn àti pè wọ́n sọ́dọ̀ à ń ṣèrántí yín lónìí pé ọdún kan ò ti kọjá lọ láṣẹ lédùn máa rè iwájú tẹ́ kọjú sí kò ní bàjẹ́ o ẹ̀yìn tẹ́ sì fi sílẹ̀ náà yóò mọ tòrò sí i lágbára Ọlọ́run kò wá ní sógun àkúfàánù dì gbogbo tẹ́ fi sílẹ̀ pátápátá ọwọ́ ìbàjẹ́ kò ní kan ìkankan nínú ohun tó mí àtohun tí ò mí ohun tó mí àtohun tí ò mí tó ìdórí aya tó ìdórí ọmọ tó fi dórí ọmọ ọmọ àti ọmọ 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 gbogbo wọn pátápátá láṣẹ Èdùmàrè ẹnikẹ́ni ò ní ṣánkú láàrin wọn o ibi ò ní bẹ́nikẹ́ni súnre o bàbá mi àtàtà bàbá Pa Michael Oladimeji Ogunleye JP ìrẹ̀nímọ̀gún ni ọ́ ọmọ àwíṣẹ ọmọ awúkọ́gbìnrin bíi erin fún ìwọ lọ́mọ akùgìrì nírè bí òjò kù ikú onírè òkùnkùn ṣojo àìkú onírè nǹkan òkùnkùn ṣàìsàn kíkúta ìkú onírè náà ló pọ̀ wọ́rọ́ ọkọ́ mi bọ́ wọ́rọ́ ọkọ́ nìwọ́ gbọ́ lo yà lágbẹ̀dẹ ọmọ awúrin tún rìn rọ̀ ni ọ́ ire ló wá rè ò pọ̀kọ́ wá fún mi bẹ́ẹ̀ mi náà fi ní mo ṣùbọ̀ falágbẹ̀dẹ máa gbọ́rùn sọ̀run rè o gbogbo àwọn tó fi sílẹ̀ sílé ayé wọ́n ṣèrántí rẹ̀ pátápátá o sùn rè o bàbá Pa Michael Oladimeji Ogunleye JP. létí máa gbọ́ ọ̀rọ̀ àná.